ẹ lè gbàgbé mọ́ láyé. Lọ́dún kan Fàlóore kò fẹ́ ṣiṣẹ́ kan Fàlóore kò wá pè mí ìfẹ́ ṣó ti rí mi ìfẹ́ wàhálà ṣùgbọ́n àwọn tó dúró fún ẹ ni wọ́n sọ fún mi pé ìwọ ló lè ṣe mo fẹ́ lé ńlá jẹun pé lẹ́nu ìgbà tẹ́mi lọ bá wọn tí mo lọ kí wọ́n láti mo bá wọn ṣe é dẹ̀ tó fi padà sótẹ́ tí máa fi padà dé pẹ̀lú àwọn artist ọmọ wọn tó wà ní school ó ti jà kóòtù ni wọ́n ti pa wọ́n gbé wálé nígbà tá a máa délé báyìí ilé yẹn ṣe la gbọ́ wọn yéé ẹgbẹ́ wa o yéé iná ọmọ o. ìyá Fàlóore pé kọ́kọ́ bá wọn dárò ó mà ṣe o. So another edition of Unscripted with Jeff Owolewa. I have a special guest in the building. He's a producer, he's a location manager. This guy is an actor. Join me as I welcome Ife finest kí ló ṣẹlẹ̀. Ife Olúwa Gbádégẹṣin Mr. Fresh. Ẹ káwọn ará ilé. Ẹ̀yin tèmi nílé mú kí nílé lóko lẹ́yìn odi níbikíbi tí bá ti ń gbọ́ wa. Throughout the galaxy, orúkọ tèmi ní Ife Olúwa Gbádégẹṣin Okunga. Wọ́n máa ń pè mí ní Mr. Fresh. Mr. Fresh. Kí ló dé? Báwo lẹ ṣe ń kó pẹ̀lú àwọn ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀yẹn ká tó padà sí beginning. Bẹ́ẹ̀ ṣe fine torí I've known you for quite a while now. Mo ti mọ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe but àwọn female fans yín báwo lẹ ṣe ń cope being a fine man? There is nothing too much thing about that. Ìtẹ́lọ́rùn bàbá ìwà ni. Àti pé téèyàn bá ti ṣiṣẹ́ tó ní ṣe pẹ̀lú kìkì, o gbọ́dọ̀ kọ́ bí wọ́n ṣe ń kóra èèyàn níjànú. We have a lot of female fans throughout the world, and when you are being contacted for anything, you have to know an assignment aside fun. Aside fun. Yes. Eléyìí a fẹ́ jayé ni, eléyìí a fẹ́ ṣiṣẹ́ ni. So many times I will advise my colleague not to mix business with pleasure. Torí tó bá ti róbìnrin, méjì máa ń wà lára obìnrin, business máa ń wà lára wọn, pleasure máa ń wà lára wọn. Èyí tí wọ́n bá choose ló máa fọ́ ńgbà mi. But if you ask, tó wá pé iṣẹ́ wa, a máa ń pe kíní kan ní standing by, that you are always ready when it comes to business. Then probably maybe the business will come to you more than that of the fun. Okay, ẹ jẹ́ ká wá mú láti bẹ̀rẹ̀. Ibo la bí yín sí? Ìgbà wo lẹ join eré tíátà? Ẹ fún wa ní gbogbo introduction yẹn. Jeff Owolewa. Ó lọ fà. Àbá àgbàlagbà. Ó lọ fà. Àwọn rajà ọkùnrin. Mr. Fresh. Yeah. Actually, I was born in Lagos. Ekombi la bí mi sí ní Oworo. Joland Hospital to be precise, in New Garage. Mo gbé Bariga for a while. My father used to have a big office in Shomolu of blessed memory. Then, ìgbà tó yá, Kolomba àforíjì wọn. Ìgbà tó yá, àwa kọ́lé sí Oworo. That's why I grew up, and at the same time, mo lọ sí Gbagada Grammar School. I think I happens to be probably the second set of 63324 when they are changing the system of education. So mo wá lọ ṣe senior secondary school mi ní Oliver Baptist High School Lọ́yọ̀, which happens to be my hometown. Okay. That's my mother's over. Yes, that's why I'm Gbádégẹṣin. Gbádégẹṣin. Yes. There are a lot of stories to that because my father is from Ogun State, but my mother's family has been there right from my childhood, and that is a story of another day. Yes, but that's where I link up with Okunga. Yeah. Okay, mo fẹ́ kẹ́ fún wa ní professional background yín as to your journey in the movie industry. Torí time táwa dé industry, tá máa ń wá sí Kòròdú gbà yẹn, people like me, crack. A máa ń rí people like you ní Nari King, gbogbo ọ̀nà Kòròdú yẹn ilẹ̀ ní gbogbo artists yẹn. Ẹ máa ń wá location. Tell us your journey into the game. Láti bẹ̀rẹ̀. My beginning as an actor has not been easy. First, my mom, she's a church woman. Prayer warrior. Oh, legit theater. This, that. So the only thing that my mom wants from me is to go to school first. So, tó bá ti kàwé, then no believe pé ó ti lè ṣe nǹkan tó bá wùn ẹ́. So after I finish my NC ni mo kọ́ lọ kí n tó lọ university. So mo ti iṣẹ́ yẹn ti wù mí tipẹ́tipẹ́, mo ti máa ń sá lọ ṣe ní kọ̀rọ̀, sá lọ ṣe káàkiri nǹkan kan. Ó wá tó time kan ní 2001.
No, not 2001. I think that is 90 something, 99, 2000. Okay. That was when I wrote a story. Okay. Okay. Mi ò tí join ẹgbẹ́ kankan. Nígbà yẹn ẹ ti join professionally. Yes, but mo mọ̀ tán kọ. Mo lè sọ̀tàn, mo lè ṣàlàyé àwọn nǹkan, kó àwọn orí àwọn èèyàn wó. I know a lot of things when it comes to this thing. Naturally, I'm gifted when it comes to that. So, ìgbà tí mo sọ ìwà ìdíjà àdúrà ló fẹ́ direct fíìmù yẹn. Baba Azeez. Baba Azeez. Ọ̀rọ̀ tẹ́yìn sọ yìí ti pẹ́ o. Ọ̀rọ̀ tí mo sọ yìí ti pẹ́ gan-an. Then it's barely 2000. Because mo ti ń gbà yẹn fóònù ti dé. Aláàjì wa mú fóònù kan wá, Daddy Azeez, fóònù yẹn fẹ́ tó apá mi báyìí. Wọ́n ní wọ́n ń bọ̀ láti lóyìnbó. Okay. Hotel kan wà nígbà yẹn ní Kòròdú lọ́nà gbogbo ló máa ń wà Skidam Hotel. Skidam Hotel, àwa náà bá Skidam. Hotel yẹn láti lọ ṣe screenplay nígbà hotel yẹn tuntun. So ìgbà tá a ṣe screenplay, tá a ṣe everything, olóòótọ́ ló ti kún gbà yẹn of blessed memory, àbá tó máa ṣe continuity l'Abẹ́òkúta àti wọn gbà yẹn. Okay. So àwa ṣe screenplay. Ọláyẹgbẹ́ was in that screenplay too. Ọmọ tí wàá fẹ́ tó mo fẹ́ produce film yẹn fún, ẹni tó fẹ́ sponsor ẹ̀, iṣẹ́ tó máa ń ṣe àwọn tó máa ń kó mọ́tò wọlé yẹn ni. Okay. So àti wá ṣe screenplay tán wọ́n ní ká ṣe budget. A ṣe budget, so ọ̀gá wa sọ pé nígbà tá a ti lè ṣe budget, in fact ìgbà tá a ṣe kọ́kọ́ máa ń lọ wá ọ̀gá nígbà yẹn mo ti pé ìgbà yẹn ni mo ti rí ọdún ṣùgbọ́n tá a sọ Ọdúnládé Adékọ́lá. Yes, nígbà yẹn bọ̀ ẹ má jẹ́ kí n sọ ọ̀rọ̀ ọjọ́ mi ni ẹ jẹ́ kí n kọ́kọ́ gbé ẹ kúrò bẹ́ẹ̀. So nígbà yẹn bí a ṣe wá bọ́gà ṣe ní ẹni tó ẹgbẹ́ ni ò tètè dé tó àìsíkẹ́ ni ẹ dé láàárọ̀ láti ṣe tán kó dẹ̀ ṣe kó fún àkáwọn ọ̀gá lọ prepare fún iṣẹ́ nǹkan nǹkan. I've not known much about, but I know I can act very well and I can write scripts, I can tell stories. So Ogaba refine tune story and we are on board. Olóòótọ́ ló máa kọ. Àbẹ̀ àwọn ìrètí ẹni tó fẹ́ fún wa ló kó dé. Ẹ jẹ́ kí n má tọ̀ ẹ̀ kò dé o. Executive producer wa. Executive producer wa o. Gẹ́ẹ̀ producer yẹn ó wá tí wọ́n ń gbọ̀n ṣẹ́ wa. Ó ti wá ń gbọ̀n pé kí la fẹ́ sọ fún Ogaba. Olóòótọ́ ti lọ, Ọláyẹgbẹ́ náà ti lọ, àwọn ti jí lọ́ndàjì. Bó ṣe di ọ̀gá wa lóhùn àwọn kan fẹ́ stro. Ǹjẹ́ mọ̀ pé bí fóònù ọwọ́ wọn yẹn ṣe tóbi tó sọnù. Bóyá wọ́n mọ yọ mọ́ wọn lára ni o. Bóyá wọ́n jùlẹ̀ tí wọ́n mọ̀ ni o. Lórí wọ́n kàn stro. Ẹ bá yẹn ń tàn yín, aláyé ń ké bí ọmọdé ni. Ẹ̀yin ọ̀gá wa ìdíjà adúládé. Iṣẹ́ tó wá ṣe wọn tí owó gbà. Fóònù tún ti sọnù báyìí nínú lọ. Àwọn ìgbàlẹ̀ wá fóònù sí. Mo ní ọ̀gá ẹjọ́ báyìí dọ̀bálẹ̀ là ń kúnlẹ̀ àti ẹ̀mọ́ tá a fẹ́ sọ. Ọkọ ìyàwó tó dẹ̀ fún wa ló láàrin kó dé. Ní òyọjú yìí. Ọ̀rọ̀ ni omi wẹ̀. Believe me, I don't even know how the story ends because it's a long time, but it was fun. Bàbá yẹn ó jẹ́ tó máa encourage ọmọ ń gbà yẹn, so wọn tiẹ̀ kẹ́ bóyá fáwọn olówó àbá fáwọn olówó, he wants to help us out. So that is a short one nípa ìgbìyànjú mi kó tó wá di pé mo bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú Àlàdé Arúmẹrẹ. My first boss in this industry was Àlàdé Arúmẹrẹ of blessed memory. Mr. Movie. Yes. Ìrìnàjò tó pọ̀ díẹ̀ because Àlàdé ní àwọn selected actors. Tó máa ń bá ṣiṣẹ́. Despite pé a pọ̀. But he knows professionals láàrin àwọn ọmọ tó ń jẹ́ pé no, this one na genius, eléyìí na genius, tó bá sọ pé kò sí rò tẹ́gbẹ́ sí tí ò ní lọ. So many times my advice is pé don't rush yourself. Nígbà tó ti belong síbi kan, you can always get to your peak at any time. Ìgbà tí mo wá dé ọ̀dọ̀ Àlàdé Arúmẹrẹ, wọ́n ti wá tray as in àti ní a lot of things. A máa ń ṣiṣẹ́ púpọ̀ ń gbà yẹn gan. Most of the time, I máa ń travel láti lọ ṣiṣẹ́. We shot more of his movies in Ọ̀ṣun Òṣogbo. Yes. Then there is this controversy going on about Àlàdé, the Mr. Movie tí gbogbo èèyàn mọ̀. To the all the world is celebrating for being the maker or let me say being the bringer of home video to this our own Nigeria. Mo gbọ́ pé wọ́n ní bàbá Big Abbas wọ́n sọ pé àwọn náà kọ́kọ́ dá ìpá àwọn kọ́kọ́ ya home video kìnnìkan. Lóòótọ́ ní kámẹ́rà kan tí ẹnìkan gbé wá nígbà yẹn. Mo ti gbàgbé orúkọ nọ́mbà kámẹ́rà yẹn. Kámẹ́rà yẹn ni Àlàdé Arúmẹrẹ fi ya home video yẹn. Ẹkùn yẹn. Ẹkùn ni àbẹ́kùn mẹ́ta. Ẹkùn mẹ́ràn. So nígbà tí wọ́n ya movie yẹn nígbà yẹn, mo rántí pé according to bí ọ̀rọ̀ yẹn ṣe lọ nígbà yẹn,
lóòótọ́ ni pé Daddy Big Abbas he shot a movie too then. Nígbà yẹn. But Alade's movie was shown in the cinema. In the cinema, yeah. And at the same time, more like a premiere for elites. Yes. So a lot of people welcome nígbà yẹn, and that is the beginning. Another thing ni pé to start marketing, Alare Aromire is still one of the founder of marketing home video. Home videos ní Nàìjíríà. Nàìjíríà yìí. Torí nígbà tí wọ́n ti máa ṣe fídíò ńgbà náà, marketer olówó wà ńgbà yẹn. But ìgbà tí tó wá di home video tó wà, làwọn marketers àwọn èèyàn bẹ̀rẹ̀ sí coming láti invest. And that is how we start having marketer and every other things. Me attached to it. Nígbà yẹn. After his death, Kọ́lọ́run foríjì wọn. Kọ́lọ́run foríjì wọn. Ẹ̀yin wọn náà lè bàjẹ́. Àwọn àmì ẹ̀yin ò bàjẹ́ at least lára product ẹ̀ ní room ti wáyé. Nǹkan tí ó ń dùn mí ni pé ó kángun sẹ́nìkan ju ẹnìkan lọ. Tí a bá sọ pé kíní kan ṣẹlẹ̀ ń sáyà àwọn kan ní ìyá ìpèlè àwọn kan tẹ́ sọ pé ẹ̀pẹ̀lẹ́ yẹn àwọn kan wà tí wọ́n ń ké lọ́wọ́ tí wọ́n tiẹ̀ lè sọ pé ẹ̀pẹ̀lẹ́ àwọn kan wà tí wọ́n má mi kan bẹ́ẹ̀ lọ̀rọ̀ ogun wáyé ṣe máa ń rí. So the death of Alade actually turns to be like back to square one for me. For your career. For my career, for my dream. I've never have any other dream otherwise than being an actor. Acting ló wù mí. A ní gbogbo gbà yẹn náà dẹ̀ gbogbo àwọn tí mo máa ń bá ṣe everywhere anywhere tí mo wà àwọn tó máa sọ nípa ọba yẹn lọ join àwọn onífíìmù lọ́jọ́ àwọn onífíìmù wọ́n nǹkan tó wà nínú èyí ó pọ̀. Bọ̀ nígbà tí Alade kú, mo gbìyànjú, mo sá síbí, mo sá sọ́hùn. Mo ti wáyọ̀ mi Fashlanso lọ sí Ìjẹ̀bú kan rí. Morúkọ Ìjẹ̀bú náà lọ́dún náà. Because I've been calling him, I've been running after him back to back, and he said I should come and meet him somewhere. Ìjọ tó máa gbé kọ́ mi pé kí n wá yẹn. Kí torí owó mọ́tò tí ó máa gbé mi lọ sí ìlú yẹn. Sí Ìjẹ̀bú yẹn. Sí Ìjẹ̀bú yẹn ó pẹ́ díẹ̀. Nígbà tí màá fi dé ìlú yẹn, wọ́n ní ọ̀fẹ́ Fashlanso ti ṣiṣẹ́ tó ti lọ. Lẹ́yìn ìgbà tí a ti ṣe wàhálà yẹn, tẹ́ kàn fẹ́ rí wọn, kẹ́ fẹ́ bá wọn sọ̀rọ̀. Èmi ló ṣẹlẹ̀ sí gọ́gọ́ fúnra mi. But nǹkan tí mo sọ fún yẹn pé ọ̀mí gan mọ̀. Ìjọ tí mo gba one of my awards tí mo ti gbà rí, mo gba award kan lọ sí Formula of veteran actor ní iye kan. Fashlanso àti ọba kan was one of the presenter tó fẹ́ present award fún mi. Nígbà yẹn. So Fashlanso wá introduce me pé Adé Ìfẹ́ àwọn ilé most of them they are the brains behind the camera tó yẹ pé táwọn máa ń wá locations tó máa ń ṣe anything. Ẹ̀gbọ́n yìí ó mọ̀ mí dáadáa tó bẹ́ẹ̀. Ta ni o mọ̀ yín gbà yẹn. It's a long story. So nígbà tí Alade wa ti kú yẹn, mo sá síbi sá sàn. Eventually there is a guy tó yẹ pé gbà tí mo lọ sí NC, èmi àti ẹjọ́ ṣe Kegart club ní school ni. Èmi òun àwọn Adégbòdú twin àjọ lọ sẹ́yìn the same NC ní institution kan lájọ lọ́ngbà yẹn. So Olúmídé Akínkúnmi ló ń jẹ́. Olúmídé náà wá sọ pé òun wà lọ́dọ̀ àwọn làlá. The same Olúmídé director. Mo rò títí mo ti meet àwọn làlá tẹ́lẹ̀, mo ti pàdé wọn rí. As a matter of fact, ní Ọgbà Akínọláyà ó ṣe marriage kan ní early 2000 yẹn. I brought my Kegart crew all live from University of Ibadan. Nígbà yẹn mo ní hotel kan wà ní Ìkòròdú nígbà yẹn wọ́n pè ní Raoni hotel. Ibẹ̀ ni wọ́n ti ṣe bar shift party àwa la wá play ńbẹ̀. Nígbà táwọn Kegart club nígbà náà ó ti pẹ́. So kí n fẹ́ fà ọ́ ní pé nígbà tí Alade ti wá kú yẹn, I have to make sure the show must continue. Show must continue no matter what. No matter what. After all orders, after running to this, turn you down, after that, eventually Ododo Lala. And Kusoshi is a very good man. Mi tí ló bí ọ̀sẹ̀ mélòó kan oṣù kan pẹ̀lú ẹ̀, if he keep as in show interest more in me. And that's how he decided to make me his personal PA, probably personal person. So we travel far wide. So the first thing, no industry ni Ìfẹ́ Lálá. And yeah, mo fẹ́ na Ìfẹ́ Lálá ni, Ìfẹ́ Lálá ni. So nígbà tó wá di around 2008, 2009. Ìgbà yẹn mo wá sọ fún Kusoshi pé ó mi kí n kàwé sí. And he agreed because we don't like kó lọ sí school. Yeah. Wọ́n fẹ́ kàwé sí. And why tí mo sọ bẹ́ẹ̀ ni pé
mo notice àwọn nǹkan kan mo ti wá rò pé I think nǹkan tó ń bà mí lẹ́rù láti start over myself yẹn I think I have to start now. So starting again yẹn after I've been with Lala for a while then mo wá ronú nǹkan tí mo lè máa ṣe and that was how I started to close to one of our boss of blessed memory Majek. Majek. Wow. Àwa yẹn tí Majek bá sọ fún yín pé tí bá sọ pé fẹ́ shoot nílé Tinubu tí Majek bá fún yín pé tó bá dọ̀la mú yín débẹ̀ ń mú yín débẹ̀ lọ́la Ajé yóò mú yín débẹ̀ lọ́la ẹ̀rẹ̀ bá wọlé. Oh God. Yóò mú yín débẹ̀ ló sọ yẹn kò má lọ. Nobody knows how it works. Tí wọ́n sọ pé fẹ́ lo Wizkid nínú orin nínú fíìmù solo Wizkid ọ̀dà ó tán fún lówó ń bọ̀ pé wá mo sọ Wizkid yóò wà nínú fíìmù rẹ̀. Azin wọn máa ń. yóò wà Wizkid kan mo bóyá máa ṣe ọmọ wa Wizkid so learn from people like him then but mo say Big Bad jókòó tó yìí náà location manager lájọ máa ń ṣe. Location Big Bad ṣe location manager. Yes èmi sọ bẹ́ẹ̀. Are you serious? jókòó tó yìí so ìgbà tó wá tó náà tí wọ́n á ní face díẹ̀ Káyọ̀dé Adébáyọ̀ ló wá ń ṣe location manager jù nígbà yẹn. Okay. nígbà táwa ní those are the days of Nari King. Èmi máa wá ń fún wọn ní most of my property àwọn ilé tí mo ní mo kàn lè pe káàdì mo lè nílé kan báyà wá lò I've not been collecting money. So nígbà tí mo tún sit down tí mo tún tún nígbà mi ìfẹ́ ó dàbí pé mi náà máa fi kíní ìgbowó tí fíìmù bá tiẹ̀ tí mo bá tiẹ̀ máa fún mi láyè láti act tèrò pọ̀ lórí queue I can start this and that was how I venture into location management. So ó ti yé mi. bí ọ̀rọ̀ yẹn ṣe bẹ̀rẹ̀ nìyẹn believe me mo ṣe location manager yẹn ju èyí ẹ̀ lọ tí mo fi break out even nígbà yẹn tí everybody fi mọ ìfẹ́ and that was how the whole story started again. Now I can bear my own name without attaching anybody. So ìfẹ́ location manager. Success story yìí yẹn ó fẹ́ connect mọ́ Fúnkẹ́ Akíndélé ní time kan tí wọ́n ya Jennifer was not the bone of contention nígbà yẹn Apáàdì ni. Okay. She shot a big film yes nígbà yẹn. Apáàdì was so big. Ẹ bá notice ní time kan máa ń ya àwọn big four kan wọ́n ní big four. Yes. Àwọn big four yẹn láwọn ní Fathia Ògógó Yínká Quadri I think it's Fúnkẹ́ Akíndélé number 4 àwọn big four yẹn almost every year no máa ń la big four mọ́lẹ̀. So nígbà yẹn Fúnkẹ́ Akíndélé ló ya Apáàdì. So I think Jennifer is just let's do something. Okay. Yes. Jennifer ò kì í ṣe pé bóyá wọ́n dìde plan kan eléyìí la fẹ́ focus. Apáàdì yẹn was big torí ara Apáàdì yẹn gbà yẹn pàtàkì promo yẹn gbà yẹn wọ́n lọ yà ní. So I travel lọ so all those things nígbà yẹn and believe me Jennifer gave her a limelight tí òun go expect even the marketer then. Wọ́n see it coming. Wọ́n ti ẹ̀ béèrè wọ́n tún máa béèrè pé wọ́n ti ta àpá Jennifer tán ó yá wọ́n tún lọ print siwazin. Fúnkẹ́ Akíndélé shot a big movie then one big movie Apáàdì. Yes. Ẹ bá rántí ngbà yẹn that Apáàdì iṣẹ́ ńlá ni. Apáàdì was very very big. Massive. Big budget. So eventually I think it's just a suburb job ni Jennifer. Yes. Wọ́n really focus lórí Jennifer yẹn. Oh ṣàfẹ́ let's see Fúnkẹ́ Akíndélé in another grand style and that is what bring the story Jennifer to today. I don't know much about the story on that side but ẹ jẹ́ ká bọ́ sí orí ètò lórí àwọn nǹkan tí mo ti là kọjá rí. Okay. Nípa ìgbà tí mo rò pé èmi náà fẹ́ bẹ̀rẹ̀ sí dá dúró láwọn tí mo ní mo kọ́kọ́ dá ṣe ni location manager ṣe rántí tí mo sọ pé mo fi mọ Ògún Majek nígbà yẹn wọ́n ti kú báyìí kọ́lọ́n bá fọ̀rọ̀ kẹwọn kọ́lọ́n forí jì wọ́n. Ìgbà yẹn tí mo ti wá ń ṣe location ó wá di pé mo ti wá níyàn púpọ̀ tó like me tó trust me tó bá ti rí fẹ́ ó ti rí location ọ̀pẹ mi what's this
mo jí Ọjọ́láyà yeah blessed memory. Ó like me gan. tó bá ti rí pé ìfẹ́ mo fẹ́ ṣe kíní kan báyìí o fẹ́ yé eré ọ̀rọ̀ ni mo ti gbọ́. Ó yá then we plan nígbà yẹn and that was how this journey start going again. And I think I'm regaining my fitness back to the industry and at the same time getting ground on my own. So bí ṣe ń dàbí pé mo ti kọ́kọ́ lose focus lórí acting dreams mi nìyẹn because màá ti wá location kiri tí wọ́n ti pé next time máa shoot báyìí ṣé yóò gbọ́dọ̀ bàjẹ́ o kíníkan mo lè má ráyè jókòó. So before I could act a scene ó lè jẹ́ pé sin ọlọ́pàá tó lọ múyàn ní pollution ni wọ́n kàn ní sáré ṣe. So nígbà tó dé stage kan wọ́n fan mo ti wá àwọn èèyàn mi tó wá mú mi pé ìfẹ́ bó tó wà very bad in acting now kíníkan kí ló tẹ́ pé ọlọ́pàá nìkan ló máa ń ṣe ní kò ń ṣe bẹ́ẹ̀ kò yí àwọn gbà yẹn tó pé wọ́n sínú shoot mo wà so wọ́n dẹ̀ sí ní industry ó yé mi jù wọ́n lọ tí wọ́n mẹ́rin bá tún wà ní gbogbo orú àwọn oró táwọn big boy máa ń ṣe tó máa ń ṣe kíní èkó tó kò kí ń ṣe màá ní kí ṣe pé mi ò lè ṣe kò tí kàn mí ní máa tó bá tún ti kàn mí ó máa ṣẹlẹ̀. So and that is how we start to do the journey. Mo ní one crazy experience tí màá sọ méjì péré fún yín. Ẹ fún wa tó jẹ́ pé tẹ bá rántí báyẹn máa wọ pé ẹ lè gbàgbé mọ́ láyé. Lọ́dún kan Fàlúrè pé fẹ́ ṣiṣẹ́ kan Fàlúrè pé wá pè mí ìfẹ́ ṣó ti rí mi ìfẹ́ wàhálà ṣùgbọ́n àwọn tó dúró fún ẹ ni wọ́n sọ fún mi pé ìwọ ló lè ṣe. Mo fẹ́ ilé ńlá gan-an bí ilé olówó ńlá tó jẹ́ pé èèyàn máa fi ya fíìmù báyìí wọ́n á mọ̀ pé yes ilé olówó lélẹ̀ àti pé ẹni wá jẹ́ àgbàlagbà tẹ́ pé wọ́n tún wá fẹ́ fi joyè. Nígbà yẹn locations wá pọ̀ as a matter of fact nígbà yẹn Joseph ti wà nígbà yẹn because orúkọ tí ìtóbi báyìí ni àwẹ̀ kan báyìí ni Joseph nígbà náà bí màá Fàlúrè bó ṣe ní kó wá lọ bá wọn get location yẹn. I make my records and I make sure pé mo get nǹkan tó fẹ́ ready including the giant house. Okay nígbà tí eré kọlà mo lọ bá wọn lóòótẹ́ plan àtún sọ̀rọ̀ mo yẹ kó lóòótẹ́ yẹn bí àbí 3 àbí 4 lọ́sàn mo tún gbalé ńlá yẹn lọ pé mọ́mì dáàdì mo ń bọ̀ wálé ní ọ̀rọ̀ à ń bọ̀ wálé lọ́la ọ̀la la mo wá shoot fíìmù yẹn o. They said no problem. Nígbà tílẹ̀ mọ́ tèmi jí nílé tèmi ilé yẹn ni mo ti kọ́kọ́ gbà lọ gbà wọn ní reminder wípé mo ti lọ kó àwọn actor mi wá o Ọlọ́run kò jù bẹ́ẹ̀ lọ gbogbo nílé yẹn wà kẹwàá imagine kò tí sí shortcut ọ̀nà gìntì yẹn nísìn ó ṣe ọ̀nà ẹ̀ ṣì pọ̀ gbọ́ngbà so we have to face that straight road lọ sí gbogbo láti Joseph long journey. Jẹun pé lẹ́nu ìgbà tèmi lọ bá wọn tí mo lọ kí wọ́n láti mo bá wọn ṣe é dẹ̀ mo fi padà sótẹ́ tí máa fi padà dé pẹ̀lú àwọn artist ọmọ wọn tó wà ní school ó ti jà court ni wọ́n ti pa wọ́n gbé wálé nígbà tá a máa délé báyìí ilé yẹn ṣe la gbọ́dọ̀ wọn yéé ẹgbẹ́ wa o yéé iná mọ́ o wọ́n ti ń pariwo bí wọ́n ti ń pariwo náà mọ́ fíìtì àtúntì ó ní ohun tí wọ́n ó dàgbé àtúntì àwọn làwọn àpress wọ́n ti fẹ́ tètè wọlé ní tiẹ̀ bóyá kó sáyẹn lọ. káwọn lọ yí sára wọn káwọn lọ relax. wọ́n pa ẹ̀yin náà gbọ́ ẹ̀yin náà gbọ́ bíi ti báwo. bíi ti báwo ó máa ṣé kí n má tán yìí gbogbo àṣẹ ń wòra wa rẹ o. ṣé àwa sọ fún àwọn tó ń sunkún ọmọ lọ́wọ́ pé wọ́n bọ́ sẹ́gbẹ́ kan kẹfẹ́ ya fíìmù ni àbá nìkan má ké mọ́fọ̀ náà kan kélé ta ìbò lọ́n ti ń ṣerú ẹ̀ kán dákẹ́ ẹkún tó ń sun. ọjọ́ burúkú èṣù gbòmí mu ìyá Fàlúrè pé kọ́kọ́ bá wọn dárò ó mà ṣe o ó mà ṣe yẹn kò ju 30 minutes lọ ó ní ìfẹ́ ìbò la máa ti shoot mama location ńlá lẹ́lẹ́ fẹ́ gbogbo ti fẹ́ sáré irú ilé ńlá ìbáyẹn sí ní wákàtí táwa yẹn sínsìn má dẹ̀ lọ sí báyìí sínsìn ó máa le díẹ̀ o wàláì kò pé 2 hours Fàlúrè pé ó ti bẹ̀rẹ̀ pé láláì pé ẹni tó bá fẹ́ bàṣẹ́ mi jẹ́ ìgbà. I was so tired that I couldn't even ask for my money pẹ̀lú other locations before
mi mọ nǹkan tí mo ṣe mo ti weak mi lè má fẹ̀hónú hàn fún àwọn family tó like mi tó bẹ́yẹn gbé bóyá kì í sọ pé ikú ọmọ wọn ò kàn mí gan kan eventually àṣà kìíní there is another way we find another way and show must continue as the long show story must of the continue yeah. So I shoot movie yẹn lọ another one tí màá tún sọ níjọ́ kan Madam Shaje ló dàbí èpò wọn ní fíìmù ẹ and Madam Shaje tóbi lọ́wọ́ mi gan ìyá mi gidi náà àmọ́ dáadáa alùbáríkà àdé ọ̀rẹ́ mi mọ ó ṣàpè mí jọ yẹn mi mọ̀ pípé yẹn wá jẹ́ pípé bóyá lálẹ́ àná sáàárọ̀ àbí kó jẹ́ very early láàárọ̀ ọjọ́ yẹn mo á ní mo ní àwọn miracle tí mo lè ṣe mo ti ní lọ́wọ́ púpọ̀ mo ṣe pé member church mi kan nìyẹn mo mi kò fò mo á ní ẹjọ́ máa mo fẹ́ lọ́dọ̀ yín ni mo ti àwọn actors wa kan ìkọ́ndẹ̀ travel out báyìí pé ẹjọ́ báyìí pé ẹjọ́ wà ní omi sẹ́yìn ẹjọ́ àti sọ látànà wọn àti sọ fún dádì ó máa ń wá bẹ́ẹ̀ nígbà tó máa ń bọ́ sí emergency wọn ní bí ìgbà tí máa fún yín sí náà báyìí kẹ́ lọ sí gbogbo àti wọ́n sọ ẹbí àbí 10 láàárọ̀ ní sí 11 wọn ní irú ìsìn sábà mi bẹ́ẹ̀ ti 11 títí 2 àmà ti ṣe tán lọ́sàn-án ó pẹ́ ju 3 o'clock wọn ní táyẹ̀pẹ̀ tí mo pẹ́ ní ju táìmù tẹ́ sọ yẹn lọ 3 ó tún sọ pé 3 4 lọ ẹ máa lọlé máa yẹ sọ fún ọkọ mi torí ó lè má dé gan torí onífàájì lọ́kọ wọn so wọ́n kọ̀ rò pé tó bá máa wálé àwọn aṣọ fún tó bá dẹ́ni wálé alẹ́ àti ṣetán kan kó má ti wálé ẹ máa rò pé mo jẹ tẹ̀tẹ̀ nínú mi dùn mo solve problem yìí mo ṣe ló yá ẹja lọ location ti yá àwọn artist ẹja lọ wá gbéra wa lọ àtọ̀gábèlú àti gbogbo wa everybody convoy ó dìlé inú estate yẹn nígbà tá a máa débi estate wọ́n ti ṣí gate fún wa àwọn ọmọ ó máa ti pọ̀ ọmọ ẹ̀ tó wà nílé wọ́n ti ṣí gate wọ́n ní gate máa mọ́là ni gate máa yẹn mo wá rí pé gate máa yẹn kọ́ ló ṣí gate ọmọ woman yẹn àwọn ọ̀ṣẹ́ àti ẹ̀rọ ti wa àṣẹlẹ̀ abẹ́ sí kóná wọlé lọ́ṣẹ́ tó ti ń falẹ̀ tẹ́lẹ̀ tásìkò ti ń complain wọ́n ibẹ̀ sì sáré wọ́n ti lé kébù ẹ̀lọ́tàn jẹ́ kí àwọn yẹn jẹ́ wọ́n ti tàn jẹ́ wọ́n ti faná sínú ilé kọ́ bẹ̀ sí ṣe sí yẹn ọlọ́run ló mọ̀ bí tí ìwé àbókẹ́ yẹn lọ gbólóhùn lọ kírun ni òbí kan ni o tó wà lẹ́nu gate tó wà lẹ́nu gate bó ṣe wá rí pé àwọn àlejò ti pọ̀ nínú ilé yẹn wọ́n rò pé aṣọ́gun òun ò ní bínú báyìí next thing ni pé ó fẹ́ explain fọ́gẹ́ ẹ̀ pé òun lọ kírun ni o kó má bínú ìgbà tí ò lọ́gàá nínú ilé tẹ́gbà lọ́gàn ó wá kàkó pé ìyàwó ọkọ ló lọ pé sorry I no know say you say people come house wada people come which house àṣẹ ọkọ yẹn àṣẹ ọgbà ni ọgbà àbí ti báwo ọgbà gidi mọ àwọn ọgbà tó máa ń bu choko tó burú gidigidi pé ó wá ti sọ ìyàwó àyà fi sùúrù tán ẹ má jẹ tán bó ṣe ni pé people dey my house yes plenty people oga they do I be like they do film bí mo ṣe wá sọ bí wá ṣe bẹ̀rẹ̀ sí sáré shoot tàbí sí sáré ṣiṣẹ́ lọ kìràkìrà ká máa ṣe lọ bí bàbá yẹn ṣe pé ìyàwó ẹ̀ nìyẹn pé wo nǹkan àwọn olóko sínú àwọn olówó ànúlé mo lọ lẹ́sìn tí mo bá dé in the next 5 minutes tí bá bá anybody just one person nínú ilé tiẹ̀ bí ìyàwó ṣe pè mí nìyẹn ẹnu mi sáfẹ́ ṣé ẹ ti wọlé mu ni àti wọlé o àti tọ́nà gan ṣé ẹ ti kó nǹkan ìwọlé àti kó wọlé o ṣé ẹ ti yàbẹ̀rẹ̀ àti bẹ̀rẹ̀ àti tọ́nà ẹjọ́ ẹ̀pá náà ẹ̀ kó bọ́ta o ẹjọ́ ẹ̀pá náà ẹ̀ kó bọ́ta o ẹjọ́ kò bí mo kà kí n pè àbúkẹ́ dà pé orí ọmọ ẹ̀ òpó dà pé kàkó pè mí ń ṣe lọ́kọ̀ mi ló kọ́ lọ pé o sọkọ mi ti ń bínú kó dẹ̀ lóhùn bọ̀ wálé mo lè ní kò ní wá kó lọ wá o nígbà tó yá màá yẹn tó pé bí sàfẹ́ ẹjọ́ ẹ̀ tẹ̀ ẹ̀kọ́ bọ́ta náà gbọ́ àti actor ti jókòó sórí set ọ̀rọ̀ actor lélẹ̀ ọ̀gá bíi ìlú àwọn àgbàlagbà ni ó wà lóṣù ṣé kí n má tàn yìí kí ló ṣẹlẹ̀ ṣé kí n má tàn yìí kí ló ṣẹlẹ̀ bàbá yẹn wà lé o. ẹ̀yin náà sì jókòó bẹ́ẹ̀. jókòó àti ń bọ̀tà díẹ̀díẹ̀ so bàtà àti ń bọ̀tà díẹ̀díẹ̀ mo ti gbogbo kí ni èyí ṣe bẹ́ẹ̀ mo wà látọ̀ kódà ìpínlẹ̀ sky sí so but adágbọ́n ṣiṣẹ́ lọ lápá àbìkan wẹ́rẹ́wẹ́rẹ́ lọ gbàṣà ìṣẹ́ lọ pé ó yà yẹn máa bọ̀ ẹ̀ka dóṣà àdúgbò àti mọ́tò àwọn kò lómele kò lùṣẹ̀kẹ̀rẹ̀ àti nìkan máa bọ́sítà so àwọn actors ṣe ṣiṣẹ́ lọ ṣé wọ́n ṣe dé park mọ́tò báyìí bóyá bọ́ọ̀lù báyìí mo ti mọ̀ onítìjú mi ni mo kà á sí pé mo ti mọ̀ tipẹ́ mo dìde ní ẹ̀mọ́kọ̀ lọ́pàá ní dáàdi ẹ káàbọ̀ sà ṣẹ́rí mi tí ì sọ ẹ káàbọ̀ yẹn báyìí ó mú fọ̀tí kọ́ bẹ́ẹ̀ ni kọ́lá ṣe dáàdi wọ́n rà ẹ̀ẹ́dẹ́gbẹ̀já kọ́lá ọ̀gá Bello wọ́n dìde báyìí
ọjọ́ burúkú èṣù gbomi mu. ẹni yẹn ò tijú anybody. ò tijú anybody bá ṣe pọ̀ tó. orí ọkùn bí kò fọ́. oh God. àpọ̀ báà lọ jíde òsì lórí sẹ́ẹ̀tì ẹjọ́ yẹn àfidó mà. kò láti fẹ́ tí a. ooo àní ò dẹ́nì kankan lóhùn. ẹ̀yin ti jẹ gbajú méjì tí. èmi ti jẹ gbajú méjì nígbà mi ara mi wá wọ́ọ̀ṣìn lọ́bẹ̀ pánù. ṣé ti rí Madam Shaje ló ń ba léyà Madam Shaje àti àwọn ẹ̀wọ̀n sámárátọ̀ báyìí. ó mú léyàwó fẹ́ nà owó ẹ̀ gidi ni o. Are you serious? Yes. He wanted to beat that woman. Madam Shaje wọ́n sáré wọ́n yí wa. Madam Shaje ló wọ́n protect ìyàwó ẹ̀. So òun léyàwó. ẹ má jẹ́ ntọ́ yẹn ó kù kí n tún wá lé mi o gbogbo drama tó ṣẹlẹ̀ yẹn fún 20 minutes péré ni next ni pé location manager show must go on. mo làwọn ti tún rí lé. ní instant yẹn ni o. àwọn kí ló fẹ́ ṣe show must continue wá tó gbó oh my God. àwọn ti gbó máa lọ lé. Those are the challenges that man face in the location. I've gotten a lot of experience but bí loads of experience ẹ ṣe pọ̀ tó yẹn náà ló ṣe máa ń láwọn kankan tẹ́ pé yẹn ò ní lè gbàgbé bó ṣe ní jọ́ tí mo jẹ 40 yẹn mo máa ń fi omijé yẹn sọ fún Ọlọ́run mi pé Ọlọ́run nídìí iṣẹ́ mo gbọ́dọ̀ là ọ́ gbọ́dọ̀ jẹyàn. mo gbọ́dọ̀ jẹyàn o because mo ti wà humiliated in several ways but this time beating Ọlọ́run ó dọ̀wọ́ ẹ o. báwo lẹ ṣe wá rí ilé mi. ìjọba mo sọ yìí bó wọ́n ṣe dúró tí mo sọ pé kọ́ máa wọrí má wọrí mo ṣáà bọ̀ ẹ fún mi 10 minutes. ẹ tún lọ jẹ gbàtì. as a location person one of the ethics ta kọ́ ni pé you must not put your customer into a panic. Okay. So even when the heaven is ready to fall you still have to let them know you are safe. Then go whine you but no panic. So ẹ máa kọ́ ṣẹlẹ̀ mo lẹ́nu kò máa pè é sìn mo ṣe lọ mo ní mo ń bọ̀ yẹn ni mo fẹ́ ra kọ́ mo kọ̀ bọ́ sí kọ́nà kan ni àwọn course tí mo ń kọ́ yẹn mi ìmọ̀ ẹ́ tí mo fẹ́ pè o I don't know anybody that I want to call at that moment 1480 mi ti ẹ̀ tí ìrántí ẹni kankan bí fún mi kò ṣe ríngì fún ẹni yẹn pam ó bá di ó máa ń kọ àǹtí tí ni mo máa ń pè àǹtí yẹn no títí láyọ̀ ọ̀làníyàn èèyàn ni èèyàn ni ó bá pè mí ni wà mo kọ̀ yí kọ́ ẹ̀ bíp àbí bíp mo kọ̀ sáré pa àǹtí tí màá ní lílọ́ba láìdí nǹkan pè ní àǹtí tí ẹ̀ ń pè mí ó ní mi fẹ́ pè yín o sọ́ọ̀rì mi sẹ́ èmi fẹ́ pè yín o ẹ pè mí o èmi fẹ́ pè yín o tẹ́yìn ò bá èmi fẹ́ pè yín o ẹ wo mo ní báyìí kọ́ báyìí tó ti fọ́ mi létí tó ti lu àwọn àtọ́ mi kìíní kan kìíní wọ́n yìí kí ló dé kí ló wà fà tó yẹn kó la gbọ́n wáyé kí la fẹ́ mú lọ. bá tiẹ̀ ṣe ní kíní ká máa bọ̀ nìyẹn o bá ṣe kó láti ibi onífọ̀tí fèsì ìbíṣẹ́ onífọ̀tí Jeff Mike máa rántí kí ló tó tẹnu mọ́ fọ̀tí. story yẹn wà interesting. ìgbájú méjì ò kéré nù kan láàṣọ yìí náà. ìgbájú méjì yẹn ò fọ́ ni o. ilé ayé àfọwọ́bà filẹ̀ kò sí ní tá a mọ́ ẹ̀ kò sí ní tá a mọ̀ lọ ẹni tí mò ń sọ yẹn ti padà kú báyìí o. àmọ́ yẹn ti padà kú. tó bá yẹ pé ilé yẹn àṣìmọ́ ìfẹ́ lò ilé yẹn wà mí báyìí nísìnyí ẹlòmíì ní ti ń gọ́vànà ẹ̀ torí pé experience nílé ayé mi ò fi yọ nǹkan jẹ́ pé bẹ́ẹ̀ ni kò sí nǹkan tá a máa mú lọ àfọwọ́bà filẹ̀ àwọn èèyàn kàn ní láti understand fact pé ìgbà míì wà torí pé mo ṣòro fún Jeff kò sọ orí yẹn padà kò túmọ̀ sí pé mi ò ní jèrè orí. bẹ́ẹ̀ni. àwọn èèyàn ò kí ń rò bẹ́ẹ̀ and it has been this fact for we human if I'm nice to you I expect you to return in kind. Yes. lóòótọ́ ni pé respect needs reciprocation. But tó bá di bí oore ṣíṣe èèyàn lè ṣe fẹ́yàn gíga kó jẹ́ èèyàn kúkúrú lọ́run ti sàánú tó máa san padà fún yín. So ọ̀pọ̀lọpọ̀ wa ò kí ń rò pé bóyá báyìí ní kàtà báyìí lélẹ̀ so kí ni ẹ ti common especially in our industry. So kí ni ẹ jẹ́ àwọn facts tí mo face gan ó pọ̀ more challenges tí mi ò tiẹ̀ lè kà ìgbà tó yá mo tún àti ní location tó pọ̀ gan mo ní director kò láago olùsìn ọ̀rẹ́ mi ṣé wọn láyà. black magic black trouble ni ma. Mr. Discipline. director kò láago. kò fóṣì. tí ṣé wọn láyà bá ti jẹ́ director báyìí problem ti wà nìyẹn torí pé tó bá jẹ́ pé lẹ́yìn nígbà tí èmi àti Kenny George tí a ṣe àwọn iṣẹ́ kan back to back tí Kenny choose ṣé wọn láyà as a director location mi tó blow a tó 20. kí ló ṣẹlẹ̀. ṣé wọn ò ní yàtọ̀ fíìmù tó bọ̀rọ̀ ni kó ló fẹ́ ya kọ́lọ̀ rúùfù
ó máa perfect bí short kọ́lọ̀ fẹ́ ya kọ́lọ̀ táìsì ní ṣetán 3 o'clock lóru nílé onílé àwọn onílé máa pa dúró 2 o'clock lóru ní ṣetán. ẹ lè padà wá bẹ̀ lọ́jọ́ mi. Oh my God mo máa tọ́ máa sọ pé ẹ̀ẹ́dẹ̀ ìṣẹ́ wá bí lọ́la ó dà ayé aṣẹ́ kan jẹ̀wé táìtì fẹ́ mi fíìmù Kenny George náà ni mi wà Adémọ́lá ẹ̀ẹ́dẹ̀ pé òun ni ọ̀gá detective mo ṣe nu fíìmù yẹn mi wà Adémọ́lá ni ó sọ ọmọ nù ọmọ tó wà sọnù yẹn àwa lọ ṣe ń lè pàdé mi kan sí mọ́ni làmágbó lọ́nà bèṣe sheik matan we spent 3 days in that house for filming and accommodation. ẹ kúkú máa ń sùn bẹ́ẹ̀. ẹni yẹn like mi gan so ìgbà tó yá a máa shoot di 1 lóru báyìí ìyẹn ní òní penthouse òní gbẹ̀rẹ̀ ya ẹ lọ sùn láti sùn. We inconvenienced that family for about 3 days. 3 good days. a dẹ̀ ń sùn à ń jí à ń tún máa ṣiṣẹ́. Oh my God. mo kọ ṣéun tí bá ti rí àmà ní ṣéun ìdẹ́gbọ̀n yìí èmi wọ́n ti dàgbọ́ ẹ̀ máa ń lé yín bọ́ta o. ṣéun máa fàájà o. ó máa fàájà ni o kò ní fẹ́ lose one shot. ṣéun one of the best directors. one of the best directors so máa wò báyìí tó bá sùn máa ní ẹ̀wò ṣẹ́rí ṣéun ló máa kó báyìí o ẹ bá pè mí lọ́la mi ní gbàgbọ́ yìí. nígbà tí wọ́n ṣe ló fẹ́ direct. mi ìráyè. ó ti mọ̀ pé ẹ̀yà lọ gba apartment fún jẹ́jẹ́ aago tó bá ti wù kò ṣetán. èmi náà mo ní working experience pẹ̀lú ṣéun. ṣéun na perfectionist kò kí n fi anything ṣeré. láìláì. yóò dé lọ bẹ́ẹ̀ ìgbà míì máa ń wà tó jẹ́ pé èèyàn lè ṣoore fẹ́ni kúkúrú kó jẹ́ pẹ́ni gbogbo ló máa san. bẹ́ẹ̀ni. but in our industry it's another ball game entirely. Yeah. tí o bá dúró tán pé yes this is what I want to do. Believe me a lot of distraction disturbance and in fact àwọn stopper kan wà tó yẹ pé wọ́n ready àti stop ẹ láti dé stardom ẹ. so àwa kọ́kọ́ ṣe ọ̀rọ̀ yẹn ní ìṣe pé tọ́lọ́run bá fẹ́ mẹ́ta tẹ́ǹgbà mí ìwà ló máa ń kọ́kọ́ gbà lọ́wọ́ ẹ̀ ìwọ ló máa wá tún wà ara ẹ̀ ṣe wàá tún rẹ̀ yẹ̀ wò wàá tún rẹ̀ repark. I've been a location manager for many years. Ìgbà tó wá dé stage kan mo wá rò pé ìfẹ́ ṣó fẹ́ pa dream as an actor. ọ̀rọ̀ yẹn deep. My fans are asking gbogbo àwọn máa bí mi kí ló dé ọlọ́pàá lè máa ń ṣe kí ló dé pásítọ̀ lè máa ń ṣe kọ̀ọ̀kan máa ń ṣe dókítọ̀ ẹ̀kọ́ máa ní kò rí bẹ́ẹ̀ ẹkùn ló dààmú ọlọ́run tó wò ọlọ́run tó wò kì í ṣàjà tí ò dáa èmi náà ò rò pé bóyá ọlọ́pàá oníṣòkòtò lánàá máa ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tó dé stage pé you have to do it yourself then mo ṣe kọ́kọ́ á bẹ̀rẹ̀ pé let me face the acting career para. kò kí n easy o. but at first kò easy tí bá ní mi ìfẹ́ ṣe location mọ́ but tó bá fi tó 3 months báyìí inú mi á tún ti gbẹ ẹja gba àwọn ṣe ilé. tọ́lẹ̀ ń pè steady. ní 2011 2011 or 12 2011 mo ya first film mi iṣẹ́ orin that's the title of the movie directed by Abolaji Oscar torí pé mi àti ẹ̀ wà very close then ìgbà tí mo sọ yìí èmi àti Oscar close gan as a director then nígbà yẹn so I believe much in him as a director. One of the most fantastic directors. Yes, mo rí bí upcoming director tó nígbà yẹn o tó solid pé nǹkan tó gbé ó pọ̀ so wọn àjọ máa ń wo back ara wa so it's very to always be with when I said Oscar let's do it in fact mo ní church kan tẹ́ pé because aside secular film mo ní Christian drama group tí mo kó jọ to for Christendom tẹ́ pé we make dramas in different churches and we make performances everywhere many places especially in my church one program that man ṣe every night every year hallelujah night la máa ń pè hallelujah night yẹn tábà tí máa ṣe bẹ́ẹ̀ gbogbo wa pátápátá kò sí ẹni tí ó wá sí church mi àwọn ọmọ ẹ̀bá mi lóye ni in fact àwọn ó ti gan pa àwọn wòlíì àgbà nígbà tí mo sọ yìí wọ́n ti wá sí show mi rí ní church mi tí wọn ò dẹ̀ ráyè perform di 7 àárọ̀ wọn ò dẹ̀ lè kúrò wọ́n wà ń bẹ̀ wọ́n dúró wọ́n make sure pé àwọn fẹ́ perform bí bàtà. Wow, that's very big. àwọn ti gan pa nígbà yẹn so now ibi tí mo lọ nìyí gbogbo gbà yẹn Ọlọ́ládémi Àṣàkẹ́ Ọlọ́ládémi Àṣàkẹ́ tó ń kọrin the same Àṣàkẹ́ yes used to work with me then. bíi ti báwo. ìgbà tí mo sọ yìí bàtà ló máa ń jó
so àwọn student mi Olúwa bá mi kọ́ wọn ní bàtà myself and me we work on the stunts tá bá fẹ́ ṣe àwọn stunt tá máa ń ṣe nínú eré ìtàgé yẹn tó pé stage la àkọ́kọ́ fi kọ́ṣẹ́ tíátà so tó bá fẹ́ ṣe gbogbo stage performance wa I will need Àṣàkẹ́ is very good on drums. Kò tí ì máa kọ hip hop tí a mọ̀ sí yìí gbà yẹn. Hip hop wo ló kọ according to the people tí wọ́n jọ lọ sí school nífẹ̀ẹ́ wọ́n ní pé nígbà tó wà ń fẹ́ yẹn náà ló ti máa ń ṣe hip hop kind of èmi ò tẹ̀lé wọn lọ sí school. But he was more into drama, yes, drama, dancing, yes, drumming. Yes, than any other thing that I know. Nígbà yẹn. Níjọ́ kan ó sọ fún mi pé òun ní single kan ó wá ní kí n gbọ́. Are you serious? Yes, ó wá ní kí n gbọ́ single yẹn in fact mo lọ sọ́fíìsì mi ní Jubilee yẹn tẹ́mọ̀ níta mọ́tò yẹn náà ni àwọn àjọ ń rìn lọ. ẹjọ́ ń rìn lórí títì. yes lórí títì àwọn àjọ ń rìn lọ wọn jẹ́ kí n tiẹ̀ gbọ́. jẹ́ ń gbọ́ orin tó tiẹ̀ kọ. mo gbọ́ orin wọn orin wa jẹ́ orin tí D'banj àti Don Jazzy kọ dòrò bùsì o dòrò bùsì o. Don Jazzy àtàwọn Tiwa Savage pẹ̀lú àwọn Kóredé Bello. ò náà kọ dòrò bùsì. so dòrò bùsì yẹn ló wá reform sí nǹkan míì wá ń lo words mọ́ ní orin jọ dòrò bùsì yẹn ó ní òun ti ṣe mọ́ ní irọ́ wọn ni if you want to be a good artist to like iṣẹ́ orin go and create your own style. You have to be original. Be original. Let people see what fashion of music is this. Pé tiẹ̀ náà ní nǹkan tó bá wù. Ìgbà tí Jino Peter gbé tó gbé jùjú díẹ̀ dé, nígbà tó rí pé ó jókòó jọ tàwọn tó ṣe kọ́ tẹ̀lé ó pè ní afro juju. Afro juju. Nígbà tí Fẹlá gbé tiẹ̀ dé, ó gbé ní nǹkan míì. So and it is different. Acapella ti pọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí Fẹlá tó máa kọrin. Ìgbà tó dé, ó gbé orúkọ míì sórí ẹ̀ náà. So you can create your own style too, then your fan will start following you. Àwọn kan wo lè rántí nípa ẹ̀ tó stand out ní ti gbà torí tí èèyàn bá máa ṣe ẹnu ṣámṣám àti kékeré ló máa báwọn Yorùbá ṣe máa ń pa òwe yẹn. Nǹkan tí yẹn pọ̀ in fact then church tí mo lọ is àwọn church tó máa ń prophesy ni. Okay. The pastor of my church then nígbà yẹn àjọwò church ẹni mi àti ẹ náà ti ń ṣe drama yẹn o. Ó sọ fún wa gbà yẹn pé this boy àwẹ̀ àṣẹ ó ní tó bá tó àsìkò kan ó ní òkìkí kan á dé ó máa lágbára jù. Pastor yẹn rí vision yẹn sí Àṣàkẹ́ ńgbà yẹn. Yes, if Àṣàkẹ́ is watching this video ó máa sọ pé lóòótọ́ ni mo sọ fún yín. Ó ní in fact according lára prayers tá a ṣe ń gbà yẹn ni pé lóòótọ́ ní kò ṣe ń gbà yẹn ó pọ̀ tó ní pé a kò lọ wà níbi kan kó pray for 7 days kó wà then gan ó ní dread ó gbé dread wá láti school àwọn fa dread yẹn gbà yẹn. Àwọn wo ló fa? Ṣọ́ọ̀ṣì ni. Nígbà tó náà fẹ́ sóríire now everything is for him and he's doing fine. I'm happy. So but nígbà yẹn ti sọ pé bàbá yẹn carry nǹkan tó pọ̀. He's going places. So he's going places. So thank God it's happening and we are alive. So àwa náà tó dẹ̀ jẹ́ pé àjọ wà Ọlọ́run sọ pé káwa náà wà lẹ́yìn wájú la ti ń pàdé. So I think we are doing fine. Mo kọ ìyá sọ́nà bẹ́ẹ̀. Ṣé tẹ bá rí Àṣàkẹ́ ńsìn tó bá rí yín ó máa dá yín mọ̀? Nígbà tí ẹ ṣe pé mo rí lọ́ọ̀kan mo bẹ̀ ń ṣe mo ní àjọ ń wà nínú ilé mi àjọ ń wà ní ṣọ́ọ̀ṣì mi that one is a long story but ẹ ṣáàjì ká cut ẹ short. mo fẹ́ hint nǹkankan níbi tẹ bàdé yẹn ṣáàṣì nínú industry wa yìí a lot of prominent actors tó jẹ́ pé kó tó di pé wọ́n di big actors wọ́n ti ṣe crew. A gbọ́ pé Sanyẹ̀rì ti ṣe light rí. Yes, light. A gbọ́ pé Kamilu náà ṣe Kamilu Kompo. Kompo yẹn padà wá ní Gọ̀lúgọ̀lú kọ́kọ́ ń jẹ́ o. Ok, Gọ̀lúgọ̀ gangan ni Kamilu Kompo kọ́kọ́ ń jẹ́. Kamilu Kompo yẹn is a particular movie tí ó yà láfta tàti kọ́kọ́ ya Muniru Atambali. Ok, but mo wà nínú Muniru Atambali. You were there, ìwà àti Jack. Kọ́ lọ fọ̀nù kẹ́ mú fún láti crack. Yes, ìwà àti crack ẹ̀ wà ń bẹ̀. So after Muniru Atambali, do you know that Muniru Atambali is actually Ijebu's film? Yes. Ìjẹ̀bú ló ní fíìmù yẹn. Ìjẹ̀bú ló ní fíìmù yẹn bọ̀ àwọn Sanyẹ̀rì àti Gọ̀lúgọ̀. Laguna star bẹ́ẹ̀ ni o. So kò ń ṣe òun ló ní. The money is owó owó ìdání o nígbà yẹn. Owó fíìmù yẹn dání báyìí. Nígbà yẹn mo máa ń play card gan. Táwọn bá ti ń shoot báyìí, máa bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan wá. It's a long story in the industry. But ibi tí mo fẹ́ cut a short sí ni. Ẹ sọ̀rọ̀ Gọ̀lúgọ̀. Yes.
gọlúgọ̀ tó máa ń sọ yẹn bàbá wa ní ló sọ ní gọlúgọ̀. Okay. Bí ti báwo. nítorí funny story kan tó ṣẹlẹ̀ lọ́dún kan tí Camille Compo tó fi handcuff tó fi mú ara ẹ̀ papọ̀ báyìí. Handcuff bí ti báwo. Handcuff tá a fẹ́ fi shoot ni. Okay. Ó kò mọ̀ bí ó ń ṣe rere náà ló kárí ìwé o bá ti kíni bọ̀ rẹ̀ lọ́wọ́ olókè. Kọ́ọ̀fù kan. Mú kejì. Kọ́ọ̀fù kejì. Kí ìwà ń kọ́. Ọlọ́pàá tó fún wa ní handcuff ti lọ àmọ́ bí wọ́n. Ẹ ṣe pé ẹni yẹn. Bàbá mo lọ ti pè láyé ìgbà wo bàbá Adé ti wá nígbà tó wá ń ké yọ̀bọ̀ wọ́n mọ̀ sí àgọ̀ báwo ṣe bí gọ̀lúgọ̀ báyìí. Ok, borúkọ yẹn ṣe sticky nìyẹn. Gọ̀lúgọ̀ ṣe gba ayé nìyẹn, that is gọ̀lúgọ̀. Wow. The story industry long gan. Industry long gan, I have to be sincere. Industry long gan. The only thing is our experience yẹn náà ló make wa di irú nǹkan tá a jẹ́ lẹ́nu. And our fans wa dey expect more. Yeah. More from us. Nǹkan tí ó dẹ̀ jẹ́ kí entertainment wa máa ní little challenge òun nígbà tí a particular fashion of entertainment coming tó ń jẹ́ content creator. Yeah. Most of content creator is full of stupidities. Yeah, àwọn skits lẹ́ ń sọ. Anything when you call it content creator, they can create any content that will come silly, that will come funny, that will come, and eventually you don't even get what they are doing. Yes. Kí lè rí tẹ̀lé sọ bẹ́ẹ̀? Because skit making industry is a very big industry. It's not big yet. It's just coming in a wider way. Why? To the fi jẹ́ bẹ́ẹ̀ ni pé there are channels to promote nǹkan bẹ́ẹ̀ for now, like TikTok, Instagram. Wọ́n tẹ̀ ṣe skit gbogbo Instagram gan. But once TikTok arrives, then this so-called content creators, skit making now go viral. Yeah. You understand? Tẹ́ bá wò from the beginning, in those days, tó ti pẹ́ tí ó pẹ́ púpọ̀ náà, àwọn tó really kọ́kọ́ break even ni bí Brashagi, Sabino's gone after Brashagi. Yes, Sidney Talker. So $1 Macaroni. No, come out. Yeah. Maybe àti Macaroni la jọ ṣe àkàbà. Nígbà yẹn kò tí ma ṣe Mr. Macaroni. Really? Yes, I just film àkàbà. I played the lead in the movie. Ó máa ń ṣe normal film. Kò tí wọnú content creation gbà yẹn. Ló ti ń ya kíní ẹ̀ díẹ̀. But it was not popular as a àjọ ya fún àkàbà. Irú yẹn wo ló jẹ́? As a what kind of person? Believe me, he's a good guy. He's a good guy. A very good guy to be with. Ó jẹ́ ọmọ tó mọ̀ọ́re. Especially from people that testify to what he has been doing. Sí àwọn tó bá ti gba ọ̀nà ẹ̀ kọjá rí. Àwọn èèyàn máa ń sọ̀rọ̀ ẹ̀ gan. Believe me. Shout out to Mr. Macaroni. Mr. Macaroni. That kudos alone. Ó máa ń dùn mọ́ many times. Kò sẹ́ni tó ti ran Macaroni lọ́wọ́ yẹn wọ́n wí ọ̀dẹ́ ọ̀darí tó máa rí Macaroni tí ò ní sọ pé àwọn tó jẹ́ pé bí ọ̀gá tó máa ń fún iṣẹ́ lé alẹ́ àgbà tó bẹ̀rẹ̀ sí come up gan wọ́n máa ń sọ pé tó wá pé Macaroni máa broke there èmi bíi 200,000 ọjọ́ tí ò ní expect gan wọ́n kàn pé ìbọn ok kí ló ṣẹlẹ̀. Àwọn míì wà tẹ́kọ̀ tó bá ti fojú rí Macaroni báyìí wọ́n ti mọ̀ pé àwọn ti bí happy jọ àwọn máa gba owó ṣáá. irú àwọn yẹn wọn kì í lè jábọ́ nítorí pé láti lẹ̀ wọ́n rò pé báyìí ni mo ṣe dìde, and it's from a well-to-do family. It's not as if he's a pauper. Bàbá ẹ̀ ló ní ìwé ìròyìn kí ló ń jẹ́, bàbá ẹ̀ ní magazine, bàbá ẹ̀ ní newspaper now. Wow. So it's not as if you're pauper ni àbí kò ń ṣe ọmọ eléyàn gidi, ọmọ èèyàn gidi ni right from the beginning. So ó dẹ̀ tó jìyà aṣẹ́ yẹn níwọ̀nba tó máa jẹ́ ọlọ́dẹ sọ pé ó jáde. So ibi tí mo máa ń sọ ni Mr. Macaroni passes messages in most of his contents. Very reasonable content. Very reasonable content. Yeah. He'll make you laugh. Yeah. And at the end of the day, a message will be passed. Yeah. Yeah. The same thing with Shage. Yeah. It will make you laugh and the message will be passed. Yeah. But you get to a stage tó jẹ́ pé àwọn kan wọ́n lè sọ pé kíní kan ṣe mí ní kíní kan wàá wo kíní owó mi wàá wo kíní ọyàn mi wàá wo kíní kan and he start to say ọmọ wèrè kan wá sí ọ̀rọ̀ kíní àti kíní ló máa ń sọ ẹ̀wọ̀n wá rí nǹkan wá yìí. How many times
àbí how are we going to grow with àwọn ọmọ tá à ń bí ń sìn tó yẹ pé nǹkan tó fi kọ́kọ́ ń kọ́ ń wúrọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn that's true. tó máa ní Instagram page mi ní yíyá àti Zazu jáde mo post kinní kan mo wá kọ caption kan síbẹ̀ caption yẹn ni pé ọmọ kékeré kan tí ò tí ju bí ọmọ ọdún 3 sí 4 lọ ó ti rí ó ti dàgbà ní ti bí ọdún 4 yẹ́ ẹ̀ tí wàá bímọ kékeré le pé ẹ̀yẹn wá ń dáná àbò iṣẹ́ ní ti nínú kitchen ó wá mú ọmọ yẹn ó wá gbé ọmọ kí ẹ̀ síwájú ẹ̀ mọ̀ fún àwọn kí wọ́n láìkọ́ kékeré bóyá rédíò ni o bóyá neighbor ló play orin ni o ọmọ yẹn kàn gbọ́ Zazu tí wọ́n fi pé ọmọ kékeré yẹn dúró tó fi rọ ọmọ àbúrò yẹn dànù tó fẹ́ jó ó dàbí ìgbà tó jẹ́ pé kò ṣèyàn ló wà níwájú ẹ̀ wá nígbà tó yà ń ṣe lódì ọmọ yẹn wá gá àwọn yẹn kéwà Zazu lóko tó à àwọn ọmọ Zazu bí ọmọ yẹn ṣe kéré tó yẹn word for word ló ń kọrin yẹn. ó ti wà carry the way. ibi tí mo ń lọ kọ́ nìyẹn o ẹ kàn sọ fún mi pé irú nǹkan tọmọ yẹn ti bẹ̀rẹ̀ sí gbé sórí láti kékeré yẹn kí ni bòkòtò àmì sí kí ni Zazu máa jẹ́ kó gain lọ́jọ́ iwájú. I'm not condemning anybody here. Yeah. Lyrics, freestyle, I agree in music. But let anything you call entertainment jẹ́ nǹkan tó jẹ́ bí ìwà lẹ́wà tó máa kọ́ wa lóníwájọ́ wa ọ̀rẹ́jọ̀rẹ́ ká ṣe dáadáa ká jẹ́ òjò wa bá lè dàgbà. Because correcting this country will not be the job of the government alone. Àwa táwa jẹ́ pastor of entertainment. Time pass messages. What are we preaching? Ibi tí mo ti ní problem yẹn. Nígbà táwa ń dàgbà bàtà rẹ̀ àdúkò ká wọn bọ́mọ náà rí ó fẹ́ gbàtà wọn dúkò kò àgbà máa fẹ́ lọ school because wọ́n ti jẹ́ ká mọ̀ pé tó bá lọ school àtàrẹ ó bá wọ àtàrẹ àwọ̀ ṣe rẹ̀ nílẹ̀ o nǹkan tá a gbà fún nìyẹn. Tó bá dẹ̀ wọ àwọn orin tá a gbọ́ dàgbà bí àwọn tó bá jẹ́ Christian yẹn bí àwọn orin amọ̀nà tẹ́tẹ́ wá o àmọ́ we believe Jesus is coming. They put those fear in us and it makes us who we are. Yeah. But when we are talking about the Gen Zs, mọ nǹkan tí wọ́n bring. Eventually, I request stupidity is more celebrated than talents, than wisdoms. Tó bá ń sọ nǹkan tó jẹ́ nǹkan ọ̀jọ̀gbọ́n, wọ́n lè sọ pé page ẹ̀ boring. Tí ò bá ń ṣe pé Saheed Òṣùpá, Ọlọ́run fún ní ẹ̀bùn pé nǹkan tó ní tó jẹ́ ìmọ̀ yìí, ó tún ní ẹ̀bùn pé o lè sọ dàríyá. Many people will say, oh, tó bá fẹ́ gbọ́tọ̀ lórúkọ lọ gbórin Saheed jàre. Bẹ̀ tó bá tún gbọ́ Saheed wá jẹ́ ká ẹ mọ̀ pé tó bá tún fẹ́ gbálùjò, ó tún wà ń bẹ̀. But go and listen to most of the lyrics. He will tell you something and you digest it. One or two. Yes, 1 or 2. His music will talk to you one way or the other, no matter the situation you are going through. Sauti is a good friend of mine. Laji dá sí mi gan. Wow. Ẹ̀yàn dáadáa làlájì. Wow. Ẹ má jẹ́ kí n tọ́ ẹ̀yàn dáadáa lẹ́gbọ́n ẹ̀. Now, ṣé wàá rí nínú àwọn orin ẹ̀ kan ó sọ pé wọ́n sọ pé a lè jẹ́yàn. Ó ní òun gangan lọ sí ọ̀dọ̀ aláwo kan rí fúnra ara òun. Ó lóun ò rí ògo lára òun. Òun gangan fúnra ẹni o. Wow. Ó wá nípò tiẹ̀ wá ti níyàwó ńgbà yẹn táwọn jọ lọ school táwọn ti jọ ń plan wọn máa fẹ́ra wọn. Ìyẹn wá ní ọkọ̀ fẹ́ yí gíníkan. Ó wá lóun jáde sí láti lọ wò. Ó ní eléyìí ológo lókìkí kankan ẹ̀ wà lásán lónìí o. Ó lóun dẹ́kun fàdúrà pé òun mọ̀ bí tí wọ́n ti wù kú tí wọ́n wò ògùn dẹ̀ dé owó dé ọ̀rọ̀ dé. Ó ní ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí wọn ò bá ṣe báyẹn ńgbà yẹn àwàgùn ò ní sáré. Ò ní sá eré. Tí wọn ò bá sọ báyẹn ńgbà yẹn àwàgùn ò ní múra síṣẹ́. Òṣùpá dẹ̀ ti sọ tipẹ́tipẹ́. Yes, ó sọ tipẹ́tipẹ́. Ó ní pé tí wọn bá lé àwọn tó ń lé wa yẹn àwọn gan ló ń já débi tá à ń lọ. Some enemies are for progress. They are not the enemy. Some people that will be like obstacle. They are not really an obstacle. They are there to build you strong. Nǹkan tí many people in the industry wà ní láti kọ́ nìyẹn. Torí pé ẹ má jẹ́ kí n tàn yín. Àlàjá pọ̀ ní industry o. Ó yapa gan. I remember when I met you, I am friend. Nígbà yẹn máa sunú mọ́tò. Wà tọ̀rẹ́ rẹ̀. Mo rántí. Wà. Láyé kí mo rántí. Orí programu la wà. Bẹ́ẹ̀ wà lórí programu kan sí wa. Àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni mò ń bá
òkèlè sọ̀rọ̀ lòun náà bá ní mo rántí ìgbà tó máa ń sunu mọ́tò wa ti crack mo ní ọjọ́ fún ìfọkàn yín wò tóbi bẹ́ẹ̀ máa ń sún kúpé ní mọ́tò wọn ẹ̀ sọ àmọ́ sùn mẹ́rin wà á mọ̀ sọ àpẹ́ ìwé ìjìgbà a máa tẹ̀sí sẹ́yìn ni ẹsẹ̀ sẹ́yìn ìyàrá over 20 boys nínú ìyàrá kékeré. ṣé kí n máa tán yìí believe me the testimony of your story goes a long way for many people tó dẹ̀ encourage àwọn èèyàn púpọ̀ tó ẹ̀yìn òkú mọ́ ní o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. because nígbà yẹn they both came big and they don't want anything to disturb them. We went all in as in ajáde tán ni. wọ́n wọlé tó wọ́n lè jáde tó ẹ ṣé kò só tẹ má wọrí àlọ́ tẹ agbó tẹ wá ṣé ẹ̀fọ́ alóyún dá alówó náà máa ti jẹun yà lẹ́sọ̀ so they are ready. Always so, ready. The outcome of any of you crack now getting to the sky believe me I know it will happen because tá ò bá kú iṣẹ́ ò tán tẹ́mi bá wà ìrètí ń bẹ ìrètí Yorùbá fi sọ pé ẹ̀mí gígùn ní sàn yàrá kọ́ ló má jà kú ní rèwerèwe. Àmín. So mo fẹ́ ká touch ibi kan ká tó rap interview yìí ọ mo mọ̀ pé ẹ̀yin àti Murphy Àfọlábí of blessed memory kọ́ ló ń forí jí Murphy kọ́ ló ń fọ̀nà kí Murphy mo tá bá parí interview yìí tí a bá pay homage sí Murphy mi ní ṣe nǹkan tó dáa especially having a conversation with you kí lẹ lè sọ fún wa ní ṣókí nípa Murphy Àfọlábí mo mọ̀ pé ṣàwọn iṣẹ́ púpọ̀ papọ̀. Sir Murphy kọ́ ló máa ń fọ̀rùn kí aláyé wa. Àmín. Because in whatever situation it is téèyàn bá ti bọ́ sọ̀rọ̀ yẹn kéèyàn gbà pé àwọn ti wáyé wọ́n ti lọ tiwọn nìyẹn. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n it's a lot of experience with my life and Murphy Afolabi's life again. tẹ́gbẹ́ notice àwọn kùrùkẹ́rẹ́ kan nígbà tá à ń ṣe ìbéèrè Murphy most of in fact Punch newspaper pick me up lórí Murphy Afolabi's death. There is another one tí wọ́n máa ń ṣe àwọn Google sí tí ó bá ti kúrò níbẹ̀ tí ipò tí àwọn èèyàn gbé tí wọ́n interview tí wọ́n ṣàlàyé pé ó dàbí àwọn nǹkan tí èèyàn kì í bìkítà sí ẹ̀ka sí ló padà ṣokùnfà ikú Murphy gbà náà pé ká ní pé ó kà á sí pé nǹkan wà tó jẹ́ BP tó dẹ̀ nítumọ̀ ni I am very sure the nurse because òun náà kì í fi ọ̀tẹ̀ ṣeré before you know it o ti ní kí dókítà wálé kí nọ́ọ̀sì wálé wọ́n á wá tójú ẹ̀ kó tó wá di but kò tiẹ̀ wá sẹ́ni tó ronú lọ síbi BP pé with Murphy's age then ẹ jẹ́ ká check ẹ o kó tó wá di pé lọ slum ní bathroom so me I count it to as a result of carelessness pé ẹni tó ń tọ́jú ẹ̀ bí ó ṣe mistake ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni so now let's go to working experience yín pẹ̀lú Murphy Àfọlábí I know you go way back. Murphy Àfọlábí has shot a lot of movies. tó jẹ́ pé ẹ involve. A lot but nígbà tó di stage kan he called me and said Ìfẹ́ mo fẹ́ àmọ́ jọ ṣiṣẹ́ papọ̀ nísì so ti rí ìfẹ́ kó jẹ́ pé problem wà ọmọ ṣe location tó bá ti ṣe location èmi náà ń sì mọ̀ ṣògbó tó dáa fún ń sì mọ̀ fún ọ lólu àjọ wọn ṣe papọ̀ we shot one big movie together The Tenant wọn náà wà ní fíìmù yẹn náà The Tenant wà Tina yes The Tenant tí mo lọ gbé wọn yàrá ilé kan nílá kan báyìí níbẹ̀ ṣe àwọn tenant nílẹ̀ tóbi gan fíìmù yẹn màláìka kọrin nínú ẹ̀ màláìka kọrin nínú ẹ̀ fíìmù yẹn máa stress mi gan because before I could get such an apartment to interpret that story kò ṣe nǹkan kékeré I get ilé tó tóbi bẹ́ẹ̀ a ṣe fíìmù nígbà tá a ṣe fíìmù tán ó bá kú owó Samuel wà ní so ti rí Ìfẹ́ a tún ṣe project mi mo ní owó ti tẹ́lẹ̀ àti ìyanjú ẹ̀ so trust me mo ní o trust the journey is so cool believe me I don't see any problem working with Sir Murphy. One of the biggest. ikú yẹn kàn jẹ́ pé o máa ń bọ́lá jẹ́ ni ikú bọ́lá jẹ́ kọ́ lóun dẹ́nu fẹ́ ni. Àmín. Àwọn fíìmù yìí wo ni ó fẹ́ jáde tàbí ìtẹ́tí tó jáde recently tẹ́ fẹ́ jẹ́ káwọn ará ilé kí wọ́n lọ fà á já then YouTube channel yín ẹ fún wa ní TikTok handle yín Facebook handle yín káwọn ará ilé kán lọ fà á já ń bẹ̀. ẹ ṣe jàre ní TikTok mi that is Adetokunbo_Ifeoluwa Mr Fresh ẹ̀màrè ní TikTok the same thing I am Ifeoluwa Gbadegesin
Mr Fresh ó wà ní Instagram tí on YouTube and mi that is the name of my company Blue Sea Movie Concepts. So my Blue Sea Movie Concept 247 o ma gbé mi wá ní YouTube o ma lè wo àwọn tí mo bá ní àwọn channels mi and presently mo ya cinema kan lọ́wọ́ tó jẹ́ is a cinema. Yes, cinema movie. It's not coming to the YouTube. It's not coming to the YouTube. It's a cinema movie. The title is Badge and Betray. Badge and Betray. Yes, mo fi ń ṣe àtọ́kùn àti àtọ́nà fún àwọn agbófinró wa tó jẹ́ wípé wọ́n ṣetán àti ṣèlú tí wọ́n dẹ̀ ń ṣe ojúṣe iṣẹ́ tí wọ́n dáadáa. Lájẹ́ káwọn èèyàn mọ̀ pé kì í ṣe gbogbo ọlọ́pàá ni òun ṣe àbí ló máa ń ṣe cheat. Àwọn kan wà tó jẹ́ pé ìgbòkègbodò ìlú àti àlàáfíà àwọn aráàlú jẹ wọ́n lógún. Ṣùgbọ́n irú èrè wo làwọn kan máa ń rí nínú iṣẹ́ tí wọ́n ń ṣe. Pẹ̀lú iṣẹ́ takuntakun tó ń ṣe. Yes, ṣé ìjọba máa appreciate wọn dáadáa? Ṣé gbà mí wà tó ń bá ṣe nǹkan tó yẹ kán ṣe gan ṣé wọn tó kí ń jẹ̀bi bọ̀? Ẹ má fún wọn ní spoiler yẹn. Ẹ má fún wọn spoiler yẹn. Ìgbà wo ló máa jáde? A máa yàtọ̀ ní January yìí. So anytime from the next any festival, Valentine or before Easter, anything is coming to the cinema. Ẹ kí àwọn fans yín. Pálátà wáyé ni a máa ń pè ní famous phone call tí àwọn àlejò wa tí wọ́n máa gbé fún tí wọ́n máa pe celebrity tí wọ́n máa bá wa sọ̀rọ̀ ní orí ètò. Ẹ jẹ́ ká wá kan fìdílé. Yes. À ń dúró Mr Fresh. Wọ́n pe ọ̀gá mi lára àwọn tí mo ti jáde nígbà tí ẹ ló kò sóòlòṣì àbá àgbàlagbà mo mọ̀ pé tí lọ lẹ́ẹ̀kan ẹ̀ mo yìí sọ pé bóyá màá bá yín sọ̀rọ̀ lóòótọ́ mi mọ̀ pé bèmi àti sọ mo ní mo ìfẹ́ rí kẹ́ tó lọ gbà tí mo lẹ́ẹ̀kan ẹ̀dẹ̀ mo wà mo ní interview pẹ̀lú àwọn Jeff so mo máa ń ṣe interview meanwhile there is a segment in their show tó jẹ́ pé you have to call a celebrity láti mọ̀ bóyá celebrity ni mo ṣe àpè ọ̀gá mi nìyẹn pé mú ìdán ládàpọ̀ làálàá kọ́ kí àwọn ará lé ó ní kẹ́ bá kí àwọn ará lé o. Àwọn ará lé ń gbóhùn yín o. Ẹ̀lú ẹ̀ka lẹ́ o. Ẹ̀ka lẹ́sà. Àkáwọn alẹ́ báwo lẹ́bí tí mo báwo gbogbo ẹ̀. Ẹ sọ orúkọ yín fáwọn ará lé kán lè mọ̀ pé ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ sá. Orúkọ mi náà ni wíìdì náà ládàpọ̀. Làálàá. Lalacious, kò fóṣì. Sọ́ọ̀ṣì. God bless you, Baba. Ẹ ṣé gan. Jeff ló ń sọ̀rọ̀. It's a segment in their show. You have to call a celebrity. Ẹ ṣé gan, Baba. Thank you, sir. God bless you. God bless you. Thank you, boss. Thanks for always being there. Màá pè yín tó bá dára ọ̀la sà, ẹ lọ rest. Màá pè yín tó bá dára ọ̀la sà. All right, sir. Have a nice night. Ẹ̀yin tí wá nílé ẹ ti rí pé àlejò wa wọ́n bá wa fà á já wọ́n pe làálà lórí ètò ẹ rí pé wọ́n fà á já gan. Thank you so much for your support all the time. Ọ̀rẹ́ mi. Ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko èmi ọmọ yín náà ní o ìfẹ́ olúwa Gbádégẹṣin Òkúnga Mr Fresh anytime anywhere. Ẹ ṣáà ti rí bó ṣe ń lọ Mr Fresh náà ni ẹ̀yin tí wá nílé thank you so much for your support all the time. As we come to the end of the show, it's your boy Jeff Owolewa, aka Tony Montana. Mr Fresh, ẹ ṣé gan tí a pè yín. Pàdí mi. Ó pọ̀. Please subscribe to my YouTube channel and press the notification button.